Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé tẹ̀ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. A kí yín pé a kú ọdún tuntun, ọdún àjààbalẹ̀ 2024. Ọba Èdùmàrè yóò jẹ́ kí a ṣe ọ̀pọ̀ ọdún láyé. Ọdún 2024 yìí yóò tù wá lára o. Ọdún ayọ̀, ọdún ire gbogbo, ọdún àìkú, ọdún owó, ọdún ọlá, ọdún ìdùnnú òní yóò jẹ́ fún gbogbo wa o. A kí yín, a kú ọdún àkúyèdún. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé baba tó bí mi lọ́mọ. Ibi tá ń lọ, eléyìí tí a tún mú wá, òun náà ni ọ̀rọ̀ ta ni yóò di Igbakeji Gomina ní Ìpínlẹ̀ Ondo, ìyẹn Igbakeji Lucky Ayedatiwa. Látìgbà tí Lucky Ayedatiwa tó ti di gómìnà Ìpínlẹ̀ Ondo nísànsán, òun náà ni ààyè Igbakeji Gomina ló ti ṣófo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Lucky Ayedatiwa òun náà ni ó wà ní ipò Igbakeji Gomina tẹ́lẹ̀ ṣáájú kí ọ̀gá rẹ̀ olóògbé Rotimi Akeredolu kó tó dolóògbé. Látìgbà yìí tí wọ́n ti búra fún Lucky Ayedatiwa tó ti di gómìnà ìpínlẹ̀ Ondo ní ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2023, òun náà ni àwọn ọmọ ìlú Ondo, àwọn ọmọ ìpínlẹ̀ Ondo òun ni wọ́n ti ń fojú sọ́nà wípé táwa ni yóò di Igbakeji Gómìnà báyìí. Ta ló fẹ́ bọ́ sí ipò Igbakeji Gómìnà nípínlẹ̀ Ondo níwọ̀n ìgbà tó jẹ́ pé Lucky Ayedatiwa ó ti di gómìnà. A ti mú oríṣiríṣi ọ̀rọ̀ wá fún yín lórí rẹ̀, ṣùgbọ́n àwọn méjì tí ẹnu ń kùn tí ó ṣeéṣe tí wọ́n àwọn ọmọ ìpínlẹ̀ Ondo tí wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ pé nínú wọn ni gómìnà yóò ti mú ẹni tí yóò di Igbakeji Gómìnà ìpínlẹ̀ Ondo. Àwọn méjèèjì náà ni àwọn èèyàn ń fẹnu kò wípé ó ṣeéṣe kó jẹ́ pé Razak Obe tó wà ní ipò kọmíṣánná lábẹ́ ìṣèjọba Akeredolu tó sì jẹ́ pé ó wà lẹ́yìn Lucky Ayedatiwa nígbà tí rògbòdìyàn pé ó yẹ kí Rotimi Akeredolu kó gbé ìjọba, kó gbé agbára àti àṣálẹ́ fún Lucky Ayedatiwa kó má ṣèjọba lọ nígbà tí ò sí nílé ńgbà náà, àti awuyewuye pé àyọ́ tó wáyé nígbà yẹn. Razak Obe yìí ó wà lára àwọn tí ó ṣe àtìlẹ́yìn fún Lucky Ayedatiwa nígbà náà. Ìdí rèé tí àwọn èèyàn fi ń wò wípé ó ṣeéṣe kó jẹ́ pé òun náà ni Razak Obe yìí, ó ṣe kó jẹ́ pé òun ni àwọn èèyàn ó lò ní Lucky Ayedatiwa yóò lò gẹ́gẹ́ bí Igbakeji Gómìnà. Bákan náà lára àwọn èèyàn tí ẹnu tún kùn òun náà ni àti rí Sunday Abegunde pé ó ṣeéṣe kó jẹ́ pé òun náà kó jẹ́ pé gómìnà Lucky Ayedatiwa òun ni yóò mú gẹ́gẹ́ bí Igbakeji rẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ bí factors tó lè determine ta ni yóò di Igbakeji Gómìnà ní ìpínlẹ̀ Ondo. Lára àwọn factor yẹn òun láti rí zoning pé igun mẹ́ta òun ni
igun tí gómìnà ti ń wá ní ìpínlẹ̀ Ondo, àríwá, gúúsù àti àárín gbùngbùn. Nígbà tó ti wá rí báyẹn pé ẹni tí gómìnà ó mú gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ kò lè jẹ́ pé sóhun tí gómìnà ti wá náà ni igbákejì ó ti wá, kò sì lè jẹ́ sóhun tí ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìyẹn Speaker of the House kò lè jẹ́ bẹ́ẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì ó ní election ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́dún 2024 tá a wà yìí, ìyẹn náà máa determine ta ni gómìnà ó mú, ta ni gómìnà ó lò gẹ́gẹ́ bí igbákejì gómìnà. Torí pé ẹni tí gómìnà ó lò gẹ́gẹ́ bí igbákejì gómìnà yóò jẹ́ ẹni tí ó lè ṣe okùnfà tí gómìnà Lucky Ayedatiwa tí yóò fi lè dìbò wọlé nínú ètò ìdìbò ọdún 2024, ìbò gómìnà tó máa wáyé nípínlẹ̀ Ondo. Kò yé yín? Gómìnà ò ní fẹ́ mú ẹni tí yóò ṣe àkóbá fún un nínú ètò ìdìbò gómìnà tọdún 2024 tó máa wáyé nípínlẹ̀ Ondo. Ẹni tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀, tí wọ́n jọ lo influence, tí gómìnà ó lo influence tiẹ̀, tí igbákejì gómìnà ó lo influence tiẹ̀, pé ni gómìnà Lucky Ayedatiwa oníyọ̀fẹ́ mú, oníyọ̀fẹ́ lò láti jẹ́ bí igbákejì gómìnà rẹ̀. Ó kàn tẹ̀ jẹ́ pé kò ju bí oṣù 4 lọ tí wọ́n lò lórí àlééfà kó tó di pé ìbò gómìnà yóò wáyé nípínlẹ̀ Ondo. Kò di méjì. Ìkẹta, factors kẹta ó ní pé ẹsẹ̀ ẹlẹ́sìn ọ̀sẹ̀ lẹ́sìn, kò ní fẹ́ jẹ́ pé Christian kò sì ní fẹ́ jẹ́ kó jẹ́ pé Muslim. Ìyẹn náà máa determine ẹni tí gómìnà Ayedatiwa yóò mú gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Kò ní fẹ́ kó jẹ́ pé ẹni tó jẹ́ ẹlẹ́sìn tiẹ̀ ni Lucky ó tún wá mú tí ó tún wá jẹ́ bí igbákejì. Yóò fẹ́ balance ẹ̀ àbí ó di mẹ́ta. Àwọn factors tó ṣeéṣe kí Lucky Ayedatiwa kó wò kó tó di pé yóò mú ẹni tí yóò jẹ́ igbákejì rẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, amúwá fún yín gan wípé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, ìyẹn ọmọ ìpínlẹ̀ Ondo yìí, Sowore pé òun náà ti jáde sọ̀rọ̀ lórí Facebook rẹ̀ wípé òun ò nífẹ̀ẹ́ láti di igbákejì gómìnà Ayedatiwa nípínlẹ̀ Ondo. Ó kàn tẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń gbọ́ wípé àwọn èèyàn sọ wípé òun nífẹ̀ẹ́ láti di igbákejì gómìnà nípínlẹ̀ Ondo. Ó ti wá jáde sọ̀rọ̀, àti mú yẹn náà wá fún yín lórí ìkànnì yìí. Sowore ti wá jáde sọ̀rọ̀ wípé kò sí tọ́jọ́ o, òun ò kàn tiẹ̀ nífẹ̀ẹ́, kò sínú èrò òun rárá láti di igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo. Ìyẹn sí ìròyìn mọ́ àti mú wá fún yín. Ṣùgbọ́n nínú àwọn méjèèjì tá a sọ yìí, gómìnà gangan gbogbo tá a tò kálẹ̀ yẹn, ọ̀rọ̀ àwọn èèyàn ní o, torí pé gómìnà gangan kò tí ì tẹnu gómìnà jáde. Gómìnà sì jẹ́ ká mọ̀ wípé òun ń ṣe ìdárò yọ̀fọ̀ ọ̀gá àwọn tí ó dolóògbé lọ́wọ́. Àwọn oníròyìn wọ́n bi ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayedatiwa, akọ̀wé ìròyìn rẹ̀, wọ́n bi léèrè wípé kí ni ètò tó ń lọ lọ́wọ́ nípa yíyan igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo. Ó sì dáhùn wípé gbogbo yẹn ò tí ì sí nínú èrò ọ̀gá àwọn, àyàfi tí ìdárò ọlọ́jọ́ mẹ́ta tí gómìnà kéde tó bá parí pé ni ó tó lè ṣẹ̀ṣẹ̀ máa ro pé a yan igbákejì gómìnà o, ta ni yóò jẹ́, ta ni kò ní jẹ́ o. Pé ṣùgbọ́n o lọ́wọ́lọ́wọ́ báyìí o, wọ́n sì ń dárò gómìnà Rotimi Akeredolu tó dolóògbé lọ́wọ́. Pẹ̀lú ilé ìta wa mú wáyé,
ẹ̀yin gẹ́gẹ́ bí olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa níkànnì yìí tẹ̀dẹ̀ mọ̀ bí nǹkan ṣe ń lọ. Ta ni ẹ̀yin rò pé ó ṣeé ṣe kó jẹ́ pé gómìnà Lucky Ayedatiwa yóò yàn gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ nípínlẹ̀ Ondo, igbákejì gómìnà nípínlẹ̀ Ondo? Ta ni ẹ̀yin kàn tí ẹ̀ ń fojú wò? Ta ni ẹ̀yin ń fọkàn sí? Ẹ jẹ́ ká mọ̀ nísàlẹ̀ fídíò yìí. Àbí kí ni àkíyèsí tẹ́yin rò wípé Lucky Ayedatiwa gbọ́dọ̀ ṣe? Kí ni àkíyèsí tẹ́yin rò pé ó gbọ́dọ̀ ṣe? Kí ni nǹkan tó gbọ́dọ̀ wò? Kí ni nǹkan bí àwòmọ́ tó gbọ́dọ̀ wò mọ́ ẹni tí yóò jẹ́ igbákejì rẹ̀ tó gbọ́dọ̀ wò mọ́ lára kó tó di pé yóò yàn án? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì gbé yẹ̀wò. Eléyìí náà la ní ká mú wá fún yín gẹ́gẹ́ bí ó tó ń lọ àti tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo. Ẹ ṣé o, àdúpẹ́ àmọrírì yín. Orúkọ tèmi ò yípadà, Tajudeen olówó òkèrè náà lórúkọ tèmi. Ìnàjọ ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ.